lórí ìfọ̀rọ̀wérọ̀ tí a ní pẹ̀lú yín nígbà kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ló jẹ jáde láti pàṣẹ rẹ̀ pàápàá ìbáṣepọ̀ tí ń bẹ láàrin Ifẹ̀ àtijọ́ wá sí Ọ̀yọ́ àtijọ́ wá sí Ìbàdàn padà sí Ilé Ifẹ̀ bó ni gbogbo ẹ̀ ṣe sopọ̀ mọ́ra wọn yìí. Màá sì tún dáhùn ìbéèrè yẹn náà gẹ́gẹ́ bí òpìtàn. Mi mọ̀ bóyá àwọn ọ̀rọ̀ kan wà tí ó yé àwọn èèyàn ń gbòòrò ṣe mọ̀ wípé ọ̀tọ̀ ni ìgbékèyíde tá à ń pè ní propaganda ọ̀tọ̀ dẹ̀ ni kí a sọ ọ̀rọ̀ torí pé bóyá a fẹ́ gba nǹkan kan lórí ẹ̀ kò dọ́gba dẹ̀nà ọ̀tọ̀ ni ká sọ òótọ́ ọ̀rọ̀ àẹ́dà ó tẹ́ ẹnìkan lọ́rùn àbí ò tẹ́ èèyàn lọ́rùn èèyàn ṣe òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ èèyàn á ti sọ. Ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni wípé ọ̀pọ̀lọpọ̀ òpìtàn ló jẹ́ pé iṣẹ́ ìtàn pípa wúwo ó wá wọ̀ wọ́n lọ́rùn. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n mọ̀ pé iṣẹ́ ìtàn pípa ó wúwo wọ́n wá sá sẹ́yìn fún wọ́n wá mú apá kan yẹn ni wọ́n fèsì tí wọ́n bá sì fèsì apá kan àwọn ọmọ wa dàbẹ́ ni pé wọn ò kọbi ara sápá kejì lọ́pọ̀ ìgbà ọ̀rọ̀ dẹ̀ lè má rí bẹ́ẹ̀. Fún àpẹẹrẹ nínú àwọn ìwádìí táwa ṣe nínú ìtàn ibi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni a kọjú torchlight wá sí: ìtàn ilẹ̀ Ẹ̀gbá, ìtàn ilẹ̀ Ìbíní àti ìtàn ilẹ̀ Ifẹ̀. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni rísìn tí ọ̀pọ̀ wa tírú èmi ò fi pọ́ǹtì torchlight sí ìtàn ilẹ̀ Kétu ni wípé páàtì Kétu ni mísò mi ò nídìí àti máa tan iná síbẹ̀. Rídìí tí mi ò fi tan iná sí mọ́ọ̀chì ìtàn Ọ̀yọ́ ni pé páàtì Ọ̀yọ́ ni mi ò nídìí àti tan iná síbẹ̀ kí n tí wọ́n ṣe ń bẹ̀ tó yé mi. Bí wọ́n bá sì ní ká wò mi ò fi gbára tanná sí ìtàn Ìlọrin torí wípé àná ni mo jẹ́ mẹ́. So in that case tá bá wá ń sọ̀rọ̀ ó ṣeé ṣe kí n máa sọ púpọ̀ nípa ibi tí a dojú investigation wa kọ, not because of anything but torí pé àwọn ibi tí ò yé àwọn èèyàn torí pé àwa tanná síbẹ̀ àrí àjọṣe tí mo mọ̀ pé ó wà ní àjọṣe kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá. Kì í jẹ́ ti bàbá ti ọmọ kó má làálàá. Nígbà tí mo sì ṣe gbogbo ìwádìí mi dáadáa tó ti ń lọ bí 20 ọdún sìn mo rí wípé àjọṣe yẹn títí di ìgbà tí ọ̀rọ̀ òwò ẹrú wá dé kò sí gbọ́n mi sí mi ò tó pẹ̀lú ẹ̀. Owó àti òwò ló wá dé ló bẹ̀rẹ̀ sí ní ba ojú ọ̀rẹ́ tó wọn ọmọ ìyá jẹ́. Owó àti òwò yẹn gangan òun ló wá mú kí ọmọ máa sọ nígbà míì fún bàbá wípé bàbá o ǹtí ẹ̀ mọ̀ yín rí bóyá tá a bá ṣe òwò yìí tán tí mo bá jèrè lórí ẹ̀ bóyá màá wá padà mọ̀ yín. Ohun tó ṣẹlẹ̀ nìyẹn. Ohun tó dẹ̀ ṣẹlẹ̀ yìí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òpìtàn ṣẹ̀wọ̀n pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìtàn ilẹ̀ Ifẹ̀, ilẹ̀ Ìbíní tàbí ilẹ̀ Ẹ̀gbá, àwọn Ẹ̀gbá, Ìjẹ̀bú àti Ìbíní pẹ̀lú àwọn tá à ń pè ní Ẹsẹ̀ Odò àwọn ètè bá òyìnbó pàdé wọ́n sì ti ń bá wọn ṣòwò ó kéré tán láti nǹkan bí 1470
náà ti ń bá wọn ṣòwò. Nígbà táwọn kan gba òwò nìkan, àwọn ìbíní ò gba òwò nìkan. Ìgbà tí ìbíní fi máa bá àwọn Portuguese ṣe wọléwọ̀de fún nǹkan bí 100 years, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ìwà tí wọ́n jọ ń bára wọn fà nílẹ̀ Europe. Èyí tó bá lágbára kó tẹrí ẹlòmíì bá. Ọ̀nà wo la lè gbà tẹrí ẹlòmíì bá? Ẹkún tó ń pè ní ohun ìjà wá. So láti ilẹ̀ Potogí wọ́n kó nǹkan ìjà wá sílẹ̀ Ìbíní. Ìbíní náà kọ́kọ́ wá. Àwọn Ìbíní náà kọ́ bẹ̀rẹ̀ sí ní tẹ orí àwọn tí wọ́n jẹ́ ìbátan wọn. Náà ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ sí tẹ̀ wọ́n lórí bá. Kì í sì ṣe pé ìtàn yóò sí lákọọ́lẹ̀ Yorùbá wà. Torí tẹ́ bá wò nínú àwọn odù kan, ìtàn sọ wípé ẹni tó ń pè ní ọba Ìbíní tàbí Olú Ìbíní, ó sọ wípé supreme king ni, even over many lands in Ekiti land. Ekiti. Yeah. Okay. Ìlú kan wà tí wọ́n ń pè ní Ẹ̀wí. Ìlú yẹn náà ń padà pè ní Àgbàdo nsìn. Táìtù ìlú yẹn náà ń padà fi ń pe ọba Adó Èkìtì nsìn. Ṣé rí ìlú tó ń pè ní Ẹ̀wí yẹn, ẹni tó tẹ̀bẹ̀dó Ọ̀rúnmìlà náà ń pè. Ọ̀rúnmìlà kan náà. Òun ló tẹ̀dó. Bó ṣe rí rèé, ó ní àwọn ọmọ, ara àwọn ọmọ ẹ̀ ní Alára àtàjèrò. Bẹ́ẹ̀ bá ti wá kúrò lọ́dọ̀ Alára, tẹ́ ẹ dá fírí odò, tẹ́ ẹ kọjá ibi tí Adó Èkìtì wà ń sìn, ẹ máa lọ síwájú ẹ kan bí tó ń pè l'Àgbàdo. Láyé àtijọ́ nígbà tí ẹni tó ń pè ń Bàràpétú bá mú education system ẹ̀ tó ń fi kọ́ àwọn èèyàn káàkiri lọ, ìlú kan wà tó ń pè ní Ùsà láyé àtijọ́, àwọn kan máa pè ní Ifẹ̀ Ùsà, àwọn kan máa ń pè bẹ̀ ní Ifẹ̀ Kogi tàbí Ifẹ̀ Gálà. Ùsà ni. Nígbà yẹn lọ́hùn, tí òun bá ti ń lọ síbẹ̀, tó bá ti dọ́dọ̀ ọmọ ẹ̀ àkọ́kọ́ Alára yẹn ní ọ̀hán yóò dúró. Tán bá tún move, the next place tó tún máa dó ní ibi tí ó pàgọ́ sí tá ń pè ní Ẹ̀wí. Ó jẹ́ kí n lọ síbẹ̀ ni wípé lára àwọn ọba tó wá bọ́ sí abẹ́ àkóso ọba Ìbíní, Ẹlẹ́wì wà ńbẹ̀. Ẹlẹ́wì wà ńbẹ̀. Torí pé wọ́n wá ń dá dúró ní Ẹ̀wí, òun ló fà á tó jẹ́ pé tógun bá dé, ogun tètè ń kó wọn. Ara ohun tó fà á tí wọ́n fi sún sí Ẹ̀sún níbi tá ń pè l'Adó Èkìtì ń sìn, wípé káwọn lè jọ máa gbé papọ̀ in case tógun bá dé. Bẹ́ẹ̀ torí wípé àìdíà Ìbíní pé tó bá ti ráyè wọlé sẹ́nìkan lára tí ò bá ti fura, tètè tẹ̀ lórí ba kó o bá lè di olórí ẹ̀. Ó wà lára àwọn tó wá láti Ẹ̀wí, ìdí tó fi tẹ àwọn ará Ẹ̀sún lórí ba nìyẹn. Ìdí tí àwọn Adó fi wá di olórí Ẹ̀sún nìyẹn. Bẹ́ẹ̀ tẹ Ẹ̀wí ni wọ́n ti wá. That's why tó jẹ́ pé ti tomorrow ọba tó wà l'Ádó Ẹ̀wí náà ni wọ́n ń pè é. Àmọ́ tí wọ́n bá ní Ẹlẹ́wì láyé àtijọ́, Ọ̀rúnmìlà náà ń pè bẹ́ẹ̀. Òkè tó wà lẹ́yìn ẹ̀, torí pé Ìgẹ̀tì ni ẹni tó ń pè l'Ọ̀rúnmìlà ń gbé ní Ifẹ̀. Anywhere tí Ọ̀rúnmìlà bá ti wá gbé níbikíbi tó dé, Ìgẹ̀tì náà máa ń pè é. So ohun tó yẹ kí n lọ síbẹ̀ ni wípé àwọn ìtàn tó fi hàn wípé àwọn kan nínú àwọn tí wọ́n jọ ní àjọṣepọ̀ dáadáa, ìgbà táwọn àlejò dé, wọ́n introduce ọrọ̀ ajé sí wọn. Ọrọ̀ ajé rèé o, tó bá wá rí ẹrú mú bẹ̀ yẹn, tó bá bá wọn ará ilé ẹjà, èyí tó bá ti ṣe kangbangba sọ ìwà gbà lọ gba jagun. Ẹrú tó bá ti kó ń bẹ̀, wò ó, ìwọ tà á fáwa, àwọn kó nǹkan ọrọ̀ ajé fún wọn, ó wà di èèyàn ńlá, àmọ́ ó wà di kékeré. Ṣé bó ṣe rí nìyẹn? Wọ́n kọ́kọ́ Ìbíní kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìlú tí wọ́n jù lọ lọ́jọ́ orí tán yíká, àwọn ìlú bí Ẹ̀gọ̀ nǹkan kan, ó fẹ́ kọ́ fi ogun jà wọ́n. Àwọn ẹrú tó kó ń bẹ̀ tà wọ́n, kíní yìí mà dà. Nígbà tó yá, ẹ̀ka àwọn ọmọ yín wá ká kó wọn lọ Portugal, wọ́n kó wọn lọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn lédè Portuguese. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di pé wọ́n ń ṣe wọlé wọ̀de. Kẹ́ tó mọ̀ bí Ìbíní ṣe bẹ̀rẹ̀ sí ní gbòòrò, ní wọ́n ṣe gbòòrò títí wá dé Èkó.
tó bí wọ́n bá dárúkọ wọn láyé àtijọ́ Ìbíní á dàbí wípé ayé fẹ́ parẹ́ lọ́pọ̀lọpọ̀ fi ń tètè ń lọ bá Bìní dáná òun ló fà á tí ẹni tí wọ́n ń pè ní Aṣípalẹ́kọ̀ọ́ tó fi lọ bá wọn dáná tó lọ fẹ́ ọmọ lọ́dọ̀ wọn ní ilẹ̀ Bìní tó wá bí ẹni tí wọ́n ń pè ní Àdó fún. Ó bí Àdó fún. Àdó fún Àṣípa. Ibi tí wọ́n sọ pé Èkó bá Bìní tán nìyẹn ìdí ìyá wọn. Ẹ má kó ogun jà wá ẹjẹ́ àfọmọ lọ́dọ̀ yín àti dìkan náà nìyẹn. Ẹ̀wọ́ kẹ bá ti ṣe bẹ́ẹ̀ á fún yín lọ́mọ àmọ́ ẹ gbà pé àwa ló lórí yín o. Ó dáa. Ó lè jẹ́ pé ìtàn pọ̀ ní ìdí yẹn. Àjọṣepọ̀ yẹn ohun tó wá ń bà á jẹ́ díẹ̀díẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ṣáájú kí wọ́n tó ṣèyẹn rárá àwọn Ifẹ̀ ni wọ́n ní agbára jagunjagun bẹ́ẹ̀ yẹn. Gbogbo Yorùbá ló mọ̀ wípé tán bá ní talalágbẹ̀dẹ àkọ́kọ́ wọ́n á ní Ògún, níbo ni ilé Ògún wọ́n á ní Ìrè. Ìrè ni mo. Bẹ́ẹ̀ bá wá débi tí Ìrè wà wọ́n á ní Ìrè kìí ṣe ilé Ògún ó yà ń bẹ̀ lọ́mẹ́mọ́. Ògún èwo gan á wá ṣàlàyé ṣé Láàdìn lẹ́ ń sọ ni àbí Lákàáyé. Àwọn èèyàn yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. Ògún gan yìí ṣe orúkọ professionalism ni you are journalist. Kí n wá torí pé mo rí ẹ lónìí gbogbo àwọn èèyàn tán wá ń jẹ́ oníròyìn anyway àti bá ti rí wọn journalist ni màá pè wọ́n. Ṣùgbọ́n wọ́n lórúkọ tí wọ́n. So tán bá sọ wípé Ògún Láàdìn tán bá sọ pé Ògún orúkọ ẹ̀ Lákàáyé precision ni Ògún túmọ̀ sí nǹkan tó gún àwọn tán máa ń ṣe nǹkan tó máa gún tán bá máa rọ àdá á gún tán máa rọ ìdà á gún tán máa rọ ọ̀bẹ ó máa wà precise. Wọ́n sọ pé gbóhùn tán rọ gígùn ni àwọn tó ń rọ nǹkan tó gún ni Ògún kì í ṣe pé òrìṣà bẹ́ẹ̀ yẹn. Later on tẹ́ bá rí gbogbo àwọn yẹn náà wọ́n ní nǹkan kan tí àwọn náà ń venerate yẹn àwọn táwọn yẹn padà wá venerate yẹn. So my point ni pé àwọn Ifẹ̀ náà kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ gbọ́ tí wọ́n ní Ògún olórí jagunjagun Ifẹ̀. Wọ́n wá sọ pé ó jagun ó ń tojú ogun bọ̀ ló yà ní Ìrè ló mẹ́mu ó ń togun àràbọ̀ ló móbìnrin bọ̀ tó bí Ọ̀rànmíyàn fún ó ń ti ogun lèkì bọ̀ ló móbìnrin bọ̀ tó bí ará Ṣakí ìyẹn Oníṣakí fún gbogbo àwọn ìtàn wọn yẹn. Ní Òkèrè. Oníṣakí. Oníṣakí. Tẹ́ bá wá wo àwọn ìtàn yẹn ní ṣísẹ̀ntẹ̀lé ó ti Ifẹ̀ kó ogun kó àwọn jagunjagun Ifẹ̀ lọ ẹ wá wo àwọn ibi tán lórìn lọ yẹn. Ṣùgbọ́n torí pé ó jẹ́ ìtàn tó ti pẹ́ a máa ń fò ó alẹ́ ní ìyẹn ò kì í ṣe whatever bẹ́ẹ̀ tá bá padà dé gbogbo wọn ni wọ́n wà ń bẹ̀ aláwọn jagunjagun bíi Ọba Mary a ní àwọn jagunjagun bíi àwọn Onídò a ní àwọn jagunjagun bíi àwọn Ẹ̀sìn Ìdálẹ̀ tí wọ́n jẹ́ jagunjagun lọ́tọ̀ọ̀tọ̀ a ní Lérí Ẹ̀yọ̀ nítorí sọ pé Ẹ̀yọ̀ that's the actual orúkọ àmì Ifẹ̀ ní jagunjagun. So gbogbo àwọn jagunjagun Ifẹ̀ tán bá ti ń bọ̀ láyé àtijọ́ ládùúgbò wọn wọ́n á sọ pé ogun Ẹ̀yọ̀ ń bọ̀. Ogun Ẹ̀yọ̀ ń bọ̀. That is Ifẹ̀ army. Okay. Bọ́n ṣe ń pè wọ́n nìyẹn. So àwọn tí wọ́n máa wá jẹ́ ẹni tó lead ni wọ́n ń pè ní Lérin Ẹ̀yọ̀. Lérin yẹn ni ó jẹ́ pé ẹni tó lead wọ́n máa ń pè wọ́n ní bí aṣáájú kì í ṣòun ni general o. Òun la aṣáájú tó máa lọ sí ibi la máa ṣe kámpù sí a ti máa ṣe kí wọ́n tó dé òun ni wọ́n ń pè ní Lérin. So Lérin Ẹ̀yọ̀ ìyẹn aṣáájú ogun Ifẹ̀. Torí látijọ́ tí wọ́n bá ń jagun yẹn wọ́n máa mú ìmọ̀ wọ́n á fi bo gbogbo orí wọn ráǹdì ni wọ́n sọ pé Ògún máa ń fi ìmọ̀ bo ara bí gbogbo wọn sì máa fogun borí so wọ́n dàbí pé wọ́n mask ara wọn. That's part of jagunjagun Ifẹ̀ látijọ́ and bí Ifẹ̀ ṣe wà nìyẹn ọ̀ǹtí tó fi ń lọ bí nǹkan bí mid 16th century that is 15 something. Okay. That be 1540 1550
kí Benin tóun ti wá gba àwọn dengon ìpè òyìnbó ọmọ ajá lóòjọ́ káwọn tó máa wá kó gbogbo àwọn èèyàn tó wà ní etí odò tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tí wọ́n jẹ́ pé they were directly under Ifẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ orí wọn bá. Why they still acknowledge them at Ifẹ̀? The same thing òun lọ̀rọ̀ Ìjẹ̀bú ò bẹ́ nìkan jà owó ni àwọn wá sóò ṣe ìlú igbó wọn pé àbáyín jà ọ̀bẹ tó bá wọnú igbó wa wà ò ní padà ni wọ́n ṣe ń pè wọ́n lọ́mọ onígbó máwọ̀máwọ̀. So wọn ò fẹ́ kí àwọn èèyàn mọ ìdí òwò tí wọ́n ń ṣe pẹ̀lú òyìnbó létí odò. So you don't come to ilẹ̀ Ìjẹ̀bú. Ìjẹ̀bú ara nǹkan lọ pẹ̀lú òyìnbó á wá padà tà á fáwọn èèyàn lọ́jà Àpòmù. Ṣèṣì pé àwọn náà protect interest wọn. What were they protecting? Everything, business. Business yẹn ló wá bẹ̀rẹ̀ sí ní call tí wọ́n ń sìn. Business yẹn àti tí n bá ṣe báyìí àti bá ti ń kó wọn lẹ́rú tí mò ń ta màá máa di ọlọ́lá. Okòwò àti òwò ẹrú òun ló fọ́lẹ̀ Yorùbá. Òun ló fọ́ láti bẹ̀rẹ̀. In short láti nǹkan bí 1560 upward òwò ẹrú ni. So Ìjẹ̀bú wá ń ṣe tiẹ̀ Ìbìní ń ṣe tiẹ̀ àwọn Òwu ń ṣe tiwọn bó ṣe rí nìyẹn even àwọn tó ń pè láwórì wọ́n ń ṣe tiwọn. Ẹ̀gbá rí wípé àwọn Ọ̀yọ́ ń ṣe tiwọn àwọn Ọ̀yọ́ òbóyìnbó ṣe ń bí báyìí bẹ́ẹ̀ àwọn lẹ̀ díẹ̀ pọ̀ pẹ̀lú àwọn Bọ̀gbú àti Núpé lókè lọ́hùn. So whatever that came through the Arabian desert èèyàn lè fi jà ṣe gbogbo ẹ̀ ó máa wá through tiwọn. So à ń jà lórí ẹṣin ni o à ń lo ọkọ̀ ni o àwọn yẹn good at it. Bẹ́ẹ̀ nísàlẹ̀ ń bí ìbọn ni Benin ó gbé dání. Sọ̀yìn túmọ̀ sí pé ẹni tó wà lórí ẹṣin bí ò bá ṣọ́ra àtòun àtẹ́ṣin. Ìdí nìyẹn tẹ́ fi lè rí wípé Benin àti àwọn tó ń jà lórí ẹṣin yẹn kó wọ́n pàdé níbì kan pàṣẹ púpọ̀ wọ́n wá win ní Benin. No. Torí Portuguese ló ń kó ìbọn fún Benin. So idà àti orí ẹṣin làwọn yẹn fi ń jà. But níbi táwọn náà ti ń gbalẹ̀ wọ́n fi yẹn náà rọ́lẹ̀ lọ. Níbi tí Benin náà ti ń ṣe wọ́n fi ṣe yẹn náà lọ. So ohun tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé ọ̀nà méjèèjì ni wàhálà ti bẹ̀rẹ̀ sí ní dé sílẹ̀ Yorùbá. Nígbà tó sì máa fi dé nǹkan bí ọdún 1680 Ọ̀yọ́ náà ti bá àwọn Portuguese padà pàdé níbi tá à ń pè ní Àjàṣẹ́ nísìn ní Benin Republic. So in that case wọ́n ti bẹ̀rẹ̀ sí introduce ìbọn sí àwọn náà. And even at that torí pé Benin tí ń fẹ́ wá máa gba ilẹ̀ Ẹ̀gbá wọ́n ti gba tàwọn Àwórì wọ́n wá advance bọ̀ sọ́dọ̀ Ẹ̀gbá sápamọ́ wọ́n ètè sásábẹ́ Ọ̀yọ́. Láì sọ pé Ẹ̀gbá at a point was part of Ọ̀yọ́ empire wọ́n sá wá sábẹ́ Ọ̀yọ́ bíi kéèyàn sọ wípé Ẹ̀gbá wá. Bẹ̀gbà tí wọ́n wá rí wípé Ọ̀yọ́ náà bẹ̀rẹ̀ sí ní lo agbára lórí àwọn Ẹ̀gbá wọ́n fi padà sọ́dọ̀ àwọn Ìjẹ̀bú àti Ìdànrè. That's why ẹ̀tí ẹni tó ń pè ní Lísàbí fi dé àárín wọn bẹ̀rẹ̀ ọjọ́ mi nìyẹn. Wọ́n sort out báwo la ṣe máa cut àwọn ará Ọ̀yọ́ yìí kúrò. And they went as far as Ìdànrè. Ìdànrè direct wọn sí Lísà at that point in time. So the person of Lísàbí came up. Bí wàá ṣe rí la fi yẹn ṣe lẹ́gbàá. So òun ló sọ pé báyìí la ṣe tẹ́ bá ti ṣe báyìí àwọn yẹn. So ìbọn dégan wà nínú ohun tí wọ́n fi jà tán pè níjà Ẹ̀gbá àti ìjà Ọ̀yọ́ nígbà náà lọ́hùn. And that was around 1765 or thereabout. Ṣé ti rí báyẹn pé Ẹ̀gbá náà ó tún káfa rẹ̀ Ìjẹ̀bú káfa rẹ̀ àwọn Àwórì káfa ara wọn àwọn Ànàgó padà ń káfa ara wọn Ọ̀yọ́ dúró Benin ti káfa rẹ̀ Òwu náà ń ṣe pé àwa náà fara ti Jẹ̀bú ẹ̀sọ́ ẹ máa kó nǹkan jà fáwa náà látẹ̀yìn bọ́dẹ̀ tí ń ṣe yẹn lọ́wọ́ as at 1835 Ifẹ̀ náà padà ń clear gbogbo ilẹ̀ Ẹ̀gbá lọ láti 1827 by 1830 Ifẹ̀ ti lé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pè ní Ẹ̀gbá kúrò. Ara ohun tí mo sọ nìyẹn tí ọ̀pọ̀ sọ wípé there were comments about it.
and that was it. It was the Ifẹ̀. Àwọn Ifẹ̀ ni wọ́n ní nǹkan ṣe pẹ̀lú bí wọ́n ṣe tú ìlú Òwu ká. Wọ́n fẹ́ tú ìlú Òwu, agbára wọn ò ká. Wọ́n wá ṣe tó ń pè ní alliance. Ìtumọ̀ èdè yẹn lédè òyìnbó. Captain Pitu, ó yóò fẹ́ dáko. Ìwọ ló lóko. Ṣùgbọ́n wò pé agbára ẹ̀ ò ká oko yìí o. Ó wá pé àwọn ọ̀rẹ́ ẹ̀ bíi 6 àbí 10. Wọ́n wá wọn abẹ́ ṣán oko yìí. Wọ́n gbìn nǹkan tó wà ńbẹ̀ wù. Jọta ló lóko. Àwọn ló lóko. Ìwọ ló fẹ́ ṣoko o. Ṣùgbọ́n agbára ẹ̀ ò ká. Wọ́n sì bá ṣe. Ó dẹ̀ pé wọ́n wá bẹ́ẹ̀ ṣe. Ta ló lóko? Ẹni tó èmi tí mo pè wọ́n ni mo Ìwọ ló lóko. Mo bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ ni. Ohun tí Ifẹ̀ ṣe nìyẹn ńgbà tágbára wọn ò ká Òwu. Wọ́n wá ránṣẹ́ sáwọn èèyàn lọ́tún. That's why tí mo sọ pé èèyàn lè kó iyán Ìwó náà kéré nínú ọ̀rọ̀ Ifẹ̀. Torí nígbà tí Òwu fojú àwọn jagunjagun Ifẹ̀ gbolẹ̀ lẹ́ẹ̀kejì, Olúwo ló sọ wípé òun fọwọ́ padà bàbá òun lójú. Ó wá tọ́jú àwọn jagunjagun Ifẹ̀ yẹn síbi tó ń pè ládùn bí ẹyẹ. Ó sì bójú tó wọn lọ́dún 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Voluntarily. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe. So that is Ìwó. So somebody said pé kò rí bẹ́ẹ̀ pé àwọn èèyàn yẹn ni wọ́n parapọ̀ ni wọ́n wá fẹ́ jà. It was Ifẹ̀. Ifẹ̀ ni Òwu destroy ìlú wọn 19 out of 21. Ifẹ̀ wá bínú. Bẹ̀wọ́n táyà ti jà lágbára wọn ò ká Òwu. Lẹ́yìn ọdún 7 tí wọ́n ti ń try ẹ̀ ni wọ́n ẹ̀ṣẹ̀ wá ṣe coalition ní 1825. Wọ́n dẹ̀ destroy Òwu. Torí pé wọ́n destroy Òwu, gbogbo tó jẹ́ ilé Òwu, gbogbo ibi tí stretch ilé Òwu dé ní Ifẹ̀ take over bẹ́ẹ̀. Títí débi tẹ́ ń pè ní orí pákó mẹ́yìn. Ìgbà tó lè ṣe bẹ́ẹ̀, àwọn jagunjagun wọn yẹn tún wá extend wọ apá kan nílẹ̀ Rẹ́mọ. Wọ́n fẹ́rẹ̀ kó gbogbo ilẹ̀ Ẹ̀gbá tán. Nígbà náà. So all the generals tó lead wọn yẹn wọ́n wá láti Ifẹ̀. But pẹ̀lú wọn àwọn generals láti Ọ̀yọ́ area wọ́n wà ńbẹ̀. Ìjẹ̀bú area wọ́n wà ńbẹ̀. Àwọn tán jẹ́ Oǹdó, àwọn Ìjẹ̀ṣà wọ́n wà pẹ̀lú wọn. Àwọn Ẹ̀gbá kan náà wà tó jẹ́ wípé nígbà tí wọ́n dé wọ́n lè darapọ̀ mọ́ wọn, àwọn náà wà ńbẹ̀. So gbogbo wọn tí à ń sọ yìí pátá, àwọn náà wá mú ilẹ̀ Ẹ̀gbá bọ́ sábẹ́ ilẹ̀ Ifẹ̀ pátápátá. Ló fi jẹ́ pé ẹni tó jẹ́ wọ́n wá pín sọ́nà méjì. Ìkan wà lábẹ́ àkóso Máyè Okùnadé, ìkan wà lábẹ́ Lábọ̀sìndé. Máyè wà ní after bí tá à ń pè ní Kèrèkú, bí ẹni bá ti kọjá Àkìjà àtijọ́. Máyè wà ńbẹ̀. Lábọ̀sìndé wà ní Igbóòpara. Délé tá rọrùn wọ́n parapọ̀ fún ìdí kan ni wọ́n ṣe padà wá síbi tó ń pè ní Ìbàdàn. Àmọ́ ńgbà tó yẹ kó wá Ìbàdàn wà láwọ̀tán, wọn ò lọ àwọ̀tán. Wọ́n wá dúró lágbede méjì ibi tá à ń pè ní Ògbèrè tó jẹ́ ìlú Òwu àti Ìbàdàn. So náà fi wà níbi tó wà yẹn lórí ta Àpòdó láyé àtijọ́. So gbogbo ìgbà yẹn àwọn jagunjagun yẹn tí wọ́n lead gbogbo wọn Ifẹ̀ ni wọ́n. It is history. It has to be said as it is. Bó ṣe rí lẹ́ẹ̀ máa sọ. Tá bá máa sọ̀rọ̀ nípa ìtàn ìlú mi náà, bó ṣe rí lèèyàn sọ. Bí ó ṣe wà yẹn títí tó fi dọdún 1835 lẹ́yìn ogun Àràkàngà. 1836 ní ọdún 1835 ogun tó ń pè ń Gbánámú ló wáyé ńbàdàn. Ogun Gbánámú yẹn ló hẹ́ndì power Ifẹ̀ after the destruction of Òwu. Ogun Gbánámú ló gbé wọn lápá. Torí gbà yẹn ni wọ́n mú ẹni tó ń pè ní Máyẹ̀ tó ń jẹ́ senior most Ifẹ̀ soldier tó wá jẹ́ òun ló rúùlù Ìbàdàn gbà yẹn. Àbí bí wọ́n bá fẹ́ ka àwọn olórí Ìbàdàn sìn, ṣé wọ́n ní bẹ̀rẹ̀ pẹ̀lú Máyẹ̀ Òkúnadé? And he was an Ifẹ̀ soldier. Now, so there may be books. Àwọn ìwé lè wà táwọn èèyàn kọ. Ta ló kọ?
nínú àlàyé tẹ́ni yẹn ń ṣe tó bá ti fẹ́ kàwé ohun tí wàá kọ́kọ́ ṣe rèé àwọn tó jẹ́ pé ìtawà ń jẹ lójoojúmọ́ nìyẹn ìwé wọ́n ń pe kankan ní preface nínú ìwé òun ni wàá kọ́kọ́ mú tó bá fẹ́ ka ẹ́ ní ìwé bàtà tó máa fi ka párágráfù 4 nínú preface yẹn wàá mọ nǹkan tó wà lọ́kàn ẹni tó kọ̀wé yẹn tó fi kọ́. Preface ni tó o bá dẹ̀ wá rí ń bẹ̀ ka paragraph ìkíní ìkejì ìkẹta unknowingly ohun tó wà lọ́kàn ẹ̀ ó máa sọ that's one spirit tó wà lẹ́yìn ìwé kíkọ wàá ṣe rí. So in that case àwọn ibi tó bá ti wá mú àmúmọ́ra wọn àti àsọdùn nínú ìwé yẹn tó bá ti ń kà lọ ohun tó sọ níbẹ̀rẹ̀ yẹn á ti máa sọ fún ẹ wípé ṣọ́ra níbi tó wà yẹn o lè bá ohun tó ṣe nìyẹn sọ gbọ́. Ohun tó bá wá lọ ka àwọn ìwé míì yẹn á rí i pé I thought as well I'm as much. Béèyàn bá dẹ̀ ń parọ́ èèyàn kan ó lè parọ́ kí irọ́ yẹn yí o kó má ṣe é là bẹ́ẹ̀ tó bá di wípé èèyàn wá ń lọ ka ìwé 2, 3, 4, 10 tí gbogbo wọn ń tọ́ka sí pé irọ́ lẹni yẹn ń pa nìyẹn.